Mú kí wa ní ìkànnì Only Jesus TV yóò dára fún wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ pápápá ní kíákíá fídíò tí mo mú wá fún wa yìí oníbejì ni fídíò evangelist Noah àti evangelist Gabriel gbogbo wa la mọ̀ wọ́n àbí ẹ ṣe àwọn mùsùlùmí wọ́n tún gbé ìṣe wọn dé o àmọ́ síbẹ̀ náà wọ́n bá evangelist Noah àti evangelist Gabriel wọ́n bá wọn lákọ o so ẹ má jẹun lẹ̀ sọ jìnnà ẹ má jẹun sọ jìnnà ẹ wá lọ fídíò yìí ẹ bá mi fìdí lé nǹkan tàbí kẹ ẹ wá nǹkan fìdílé ẹ bá mi ṣíà ẹ jẹ́ kó lọ fáyà ẹ jẹ́ káwọn èèyàn kó rí ìmọ́lẹ̀ Kristi ẹ ṣe yóò dára fún wa ọpọlọ wò ní lọ ó yá lókè lọ. Ta ni bàbá Ábúráhámù nínú Bíbélì àti Kùránì? Ṣẹ̀rí lákọ̀ọ́kọ́ náà mo ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ṣẹ̀rẹ́sìn Ìsìláàmù yẹn Sátánì ló wulẹ̀ pilẹ̀ rẹ̀ kalẹ̀ láti fẹ́ fi ṣì àwọn èèyàn lọ́nà. Àwọn èèyàn ti mọ òótọ́ thousands years ago, thousands ni òun ṣe pé 100 thousands kó tó di pé wọ́n bí Mọ̀mọ́dù. Ó wá torí pé kò farabalẹ̀ gbọ́ sítórì yẹn lọ́dọ̀ àwọn tó sọ fún ó kàn darí gbogbo ẹrú tó fẹ́ fi ṣì wọ́n lọ́nà. Tẹ́ bá lọ sínú Bíbélì Genesis chapter 11 ẹ rí wípé Térà ni bàbá Ábúráhámù. Àmọ́ tí ẹ bá wá sínú Kùránì Quran chapter 6 verse 74 òun sọ wípé rárá o Azari ni Azari yóò dẹ̀ túmọ̀ sí Térà. Now ìgbà tí àwọn tẹ̀fsírì wá fẹ́ ẹ̀pà Allah wọ́n rí Azari yẹn bẹ̀ pa Azari Allah sọ wọ́n wá lọ kọ́pì tí nǹkan tí Bíbélì sọ pé Térà ni wọ́n fi sínú tẹ̀fsírì wọn as opinion wọn. Àwọn scholars wọn àtàwọn tó ṣe tẹ̀fsírì wọn sọ pé Azari yẹn táìtù ẹ̀ ni àwọn kan ní táìtù ni àwọn kan sọ wípé ó ṣe táìtù pé bí mọ̀lẹ́bí wọn kan pé ńgbà mẹ́ni tó bá gbàyàn tọ́ ó lè yé wọ́n lè pè ní bàbá èèyàn pé ẹni tó gba Ábúráhámù tọ́ ni. But this is the question. Ẹ má wà pé Ábúráhámù yìí ó ní àwọn ọmọ ó sì láwọn ọmọ. Outside the Bible ṣé ta bá wọnú ìwé àwọn Júù ṣáà lè bá mẹ́ta Azari ló bí Ábúráhámù? Irọ́ ni. Kò sí ibì kan nínú Bíbélì tàbí ní ìwé àwọn Júù tí wọ́n ti ṣàkọsílẹ̀ pé Azari kan ló bí Ábúráhámù. Muhammad ló gbé story yẹn wá ní over thousands of years tí àwọn tó ní bàbá ti mọ bàbá wọn tí wọ́n ti mọ nǹkan tó ń tẹ̀lé. Mo sọ fún yín pé ẹni tó gbé Kùránì yìí wá ó gbé wá láti fi ṣì lọ́nà ni ó gbé wá láti fi ba orí àwọn èèyàn jẹ́ àwọn tí wọ́n ti mú tọ́ láti fi ṣì wọ́n lọ́nà. Òun lẹ ṣe rí pé idà ló fi gbé wá. Sọ ẹni tí ò bá fẹ́ gba first doctrine ẹ̀ they were attacking. Òun lẹ ṣe rí wípé Quran chapter 9 verse 29 wọ́n sọ wípé torí àwọn èèyàn àwọn Christian àtàwọn Júù wọ́n gba nǹkan tí Muhammadu mú wa wọ́n gba títì yẹn ó ní mo ṣe máa gbárù títì yìí nǹkan tó jẹ́ ẹ̀rọ yìí òun ló sì lọ kógun jà wọ́n ó kó 30,000 sójà láti fẹ́ lọ ká wọn mọ́lé tí wọ́n sì impose jizya láwọn Christian lórí torí pé ó mọ̀ wípé ẹ̀kọ́ òdì lòun kọ́ kò sì sẹ́ni tí ó gba ẹ̀kọ́ òdì yìí tó bá dẹ̀ nǹkan tí wọ́n máa expose òun tó sì ń àtàkì wọn òun lè ṣe ni táwọn ọmọ wọn àtàkì àwọn Christian káàkiri ní àgbáyé torí pé wọ́n fẹ́ pa òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí irọ́ bá lè spread ọ̀ ẹ̀ ní rí òtítọ́ yẹn pa. Ẹ̀yin mùsùlùmí Malam Yusuf wọ́n ti tàn yín jìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn scholars wọ́n ti tàn yín jẹ jìnnà wọn kí n tiẹ̀ tó lè sọ anything ẹjọ́ bá mi wo conversation wa láàrin àwa àti Islamic knowledge. Nǹkan ṣẹlẹ̀ ni pé ẹ ti jẹ́ kó di mímọ̀ fún wa ni pé we have the wire of the Quran and then the wire of the Quran kò í ṣe complete Quran bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. Bẹ́ẹ̀ni. Now how many rewire of the Quran la máa nílò ẹ dẹ̀ dárúkọ rẹ̀ fún wa tá a máa fi get a complete Quran. Basically 10 kirohat ló wà àwa ní 20 riwayat 10 kirohat 20 riwayat. For instance a ní kiroha Nafi al-Madani kiroha Nafi al-Madani a ní London a ní Warsh àti Kumbul Warsh àti Qalun. Kiroha Ibn Kathir al-Makki lábẹ́ a ní Bazi àti Kumbul. Kiroha Abu Amir al-Basri London a ní Duri Hafsu Duri àti wá ní amẹ́ni là nílò ká okay àwọn náà ní kí n dárúkọ ẹ tiẹ̀ kọ́kọ́ sọ ẹ máa kọ́kọ́ sọ 20 ni o 5 ni o dẹ́rẹ́ àwọn máa dárúkọ. mo ní 10 kirohat 20 riwayat so mo wá ń dárúkọ kiroha ẹ̀yọ̀ kọ̀ọ̀kan mo wá fi riwaya méjì yẹn gbà. a máa nílò 10 àti 20 yẹn láti fi get the complete Quran bẹ́ẹ̀ ni abẹ́kọ̀.
bẹ́ẹ̀ ni torí pé across gbogbo ẹ̀ ní sábàtú ahruf yẹn ló spread sí. So yes. tí gbogbo àwọn mùsùlùmí ọ̀pọ̀ mùsùlùmí lẹ́nu jọ sí báyà 70% of muslims tí wọn ò ní access sí bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. sí kíni. sí the 10 and the 20 Ànábì náà ti sọ pé ilé ìtàn bá lásẹ̀sì sí káfíń ṣáfìn ilé ìtàn bá lásẹ̀sì sí ó ti tó wọn. ó ti tó wọn bọ̀ kò tó wọn. praise the lord. ṣé ẹgbọ́n kan tí wọ́n sọ ìwọ mùsùlùmí kó tó di pé o ní access fún Quran o nílò láti ra 10 kilowatt of the Quran 20 riwaya also of the Quran. Bóyá kí n kọ́kọ́ kí n ṣàlàyé kó lè bá yé yín, it's just like we are talking about versions of the Bible. Versions of the Bible. So bẹ́ẹ̀ náà ló ṣe rí. So ìwọ tó bá rò pé bóyá o ní Quran kan nínú ilé, Quran kan tó nínú ilé yẹn kò fún o ìtumọ̀ ènìyàn. Kò fún rárá àti rárá. So tí Malam Yusuf máa ń sọ pé Quran kan ló wà látàyé báyé ìkíní kan ẹ̀yin Kristẹni ẹ̀yin lẹ́ni I have 40 versions of the Bible here tó dẹ̀ yàtọ̀ sí àwọn. Irọ́ ni Malam Yusuf ń pa òun lè ti gbọ́ yẹn. Now mo wá béèrè important question kan kí dẹ̀ ni question yẹn ni pé 70% of Muslims 90% of Muslims wọn ò lè ní access sí kíní ìtàn fi máa kú which is pure truth torí ṣé ẹ̀mọ́ yín tí wọ́n tà wọ́n wéè ni kì í ṣe lára kò ṣe wéé kéré ẹ̀dẹ́ ọ̀pọ̀ wọn gan ṣèbí tó bá ní knowledge méjì rọ̀ wá ti wà ní rìwáyà wà ní òun ló máa mẹ́kọ̀ọ́ kì í jẹ́ kí n tiẹ̀ fẹ́ rà ló àti ìrà gan ṣe problem ṣe wọ́n fi 10 million lọ Mẹ́kà but wọn ò ní knowledge pé kó tó di pé wọ́n ní access fún Quran wọ́n gbọ́dọ̀ ra 10 kilowatt 20 rìwáyà wọ́n gbọ́dọ̀ nínú ilé wọn ohun tí wọ́n ti sọ fún ọ pé Quran kan ṣoṣo ló wà meanwhile Quran kan ẹ̀tàn nínú ilé kò complete. Mo wá bí wọ́n léèrè ẹgbọ́n kan tí Islamic knowledge fi dá mi lónìí Islamic knowledge nílò láti wá sọ wípé ànábì ní èyí tí wọ́n bá ti ní tí wọ́n bá ti lè lásẹ̀sì sí ẹ náà ti tó wọn àbà ṣé ànábì mọ̀ pé 10 kilowatt àti Quran tó ń sọ̀kalẹ̀ yóò pín wẹ́lẹ́wẹ́lẹ́. Ànábì náà ti sọ pé ilé ìtàn bá lásẹ̀sì sí káfíń ṣáfìn ilé ìtàn bá lásẹ̀sì sí ó ti tó wọn. There will be different wires. There will be different kilowatts. Ṣé ànábì mọ̀? That's a very vital question. Ẹgbọ́n nǹkan tí wọ́n fi dá wa lò. Ṣé ànábì mọ̀ pé there will be different in kilowatt and also rewire? Ṣé ànábì mọ̀? Wọ́n níbẹ̀ ni ànábì mọ̀. How come tànábì fi sọ Quran kalẹ̀ tó fi máa di pé bóyá Quran tí mo sọ kalẹ̀ there will be different rewire and kilowatt. Ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. Islamic knowledge sọ fún wa pé a máa nílò 10 àti 20 wọ́n dárúkọ ẹ̀ fún wa before kó tó di pa get complete Quran. Now ẹ̀mú ní rìwáyà àti mo wá bí yín léèrè pé torí ẹ máa ní ìdàtí answer mo wá bí yín léèrè wípé mélòó la máa nílò a Muslim máa nílò láti fi jẹ́ ó complete any 10 20 fine no problem. Ẹ wá mo wá sọ pé 70% of Muslims I'm coming please 70% of Muslims. Mo fẹ́ kẹ́ máa dárúkọ àwọn nǹkan tí mo tó jẹ́ 70% of Muslims wọn ò ní access sí àwọn materials yẹn. Ẹ tún wá ń sọ wípé ànábì sọ wípé èyí tí wọ́n bá ti láṣẹ̀sì sí ó ti wà òkè. Ṣé ànábì mọ̀ pé there will be division in the Quran, there will be kira, there will be riwaya, there will be different form of this ni tó fi sọ bẹ́ẹ̀ àti níbo láti lè rí ọ̀rọ̀ ànábì yẹn. Rárá kì í ṣe pé bóyá. Islamic knowledge jẹ́ kí n answer question. No ẹjọ́ àwọn ló sọ point yẹn ẹjọ́ àwọn ló sọ point yẹn àwọn ní kọ́ńsà ní ẹjọ́ àwọn ló sọ̀rọ̀ yẹn. Evangelist anybody wan lay down now méjèèjì we don't have problem with that. Ẹ jẹ́ kẹ́nìkan dáhùn anybody wọ́n fẹ́ dáhùn kó dáhùn. Sáadà fún yín. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé Quran is a message. Ṣé rí gbogbo mùsùlùmí pátápátá in the world gbogbo wa la ní access sínú Quran nítorí pé nínú ìdájọ́ tó ń kó wa ní mọ́ṣáláṣí or in our Islamic jurisprudence ó ti kó gbogbo arúf okú gbogbo ẹ̀jọ́. Nǹkan tó kàn ní tá a bá fẹ́ kírun tá a bá fẹ́ kírun or tá a bá fẹ́ recite Quran fẹ́ tìláwà nìkan ṣo ló yẹ pé ẹyọ kan is enough but in terms of the practice of our religion tẹ ẹ bá lọ bá àfa kan pé kí ni ìdájọ́ nǹkan kan báyìí ó ti consider gbogbo kìrá pátápátá àti rìwáyà
so mo fẹ́ try láti understand yẹn ni o nǹkan tí mo fẹ́ try láti fàyọ nìyẹn. Bro ẹjọ ẹ hold on for now ẹjọ bro Joe mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ tí understand ohun tí mo sọ Islamic knowledge make a point kan wípé ànábì ní ohun tí àwọn mùsùlùmí bá ní access sí. Now the question is báwo ni ànábì ṣe mọ̀ pé there will be different kirat different rewire tó fi sọ báyẹn pé ohun tẹ́ ẹ bá ti ní access sí kẹ́ ẹ manage ẹ bẹ́ẹ̀ that is what I just need from you. Okay, ànábì ò sọ kì í ṣe pé bóyá ànábì mọ̀ pé wọ́n máa different kira ànábì fúnra ẹ̀ ló sọ pé ẹ pé mo kó tiẹ̀ ànábì fúnra ẹ̀ sọ pé innal Qur'ana unzila ala sab'ati ahruf pé Quran yìí 7 modes of recitation lọ́lọ́run fi sọ kalẹ̀ kì í ṣe pé bóyá lẹ́yìn ànábì ní nǹkan ẹ wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ rárá o ànábì fúnra ẹ̀ ló kà á fáwọn sàábí bẹ́ẹ̀ that's one. Muslim ànábì Muslim ẹ máa bọ̀ wá sọ́dọ̀ Jésù kò tó pẹ́ jù ìwé yìí ò yé yín ẹ̀sìn yìí ò yé yín everything about Islam ló wà complicated ó wà complicated torí ẹ̀ gan là láàfin sọ pé sórí kìíní yìí ẹ má entertain anybody tó bá máa béèrè questions too much torí pé àwọn kan béèrè question Quran chapter 5 aya 101 to aya 102 ó ní àwọn kan béèrè question wọ́n dẹ̀ fi Islam sílẹ̀ kan tó bá wo inú Islam débi kan ìwọ gan wàá wò pé no it's somehow complicated tó bá wọnú ẹ̀ débi kan it's somehow complicated na kó tó di pé lásẹ̀sì fún Quran you know have to acquire some books ẹ mọ̀ jẹ̀kẹ́tù ẹ mọ̀ gbàgbé ọ̀ṣùkò tó tún lóye Quran àwọn àdìtì wà lẹ̀ àwọn tẹ̀sí wà lẹ̀ lọ́la àwọn ibì kan wà tá a bá wọ̀ fẹ́nu Quran o ò lè ní explanation fún wọn tó bá tó rí àwọn tó wọnú àwọn tẹ̀sí kan o ò lè rí explanation fún ìwé tí Allah dẹ̀ claim pé òun sọ̀kalẹ̀ òun ti make it clear for everybody òun nìyẹn òun ló fa ìṣùbà come to Jesus sórí bíbélì wa òun tábà Bible and to see different language so that everybody will understand what he's saying. Quran ni Allah mọ̀ embed to be only in Arabic language so that máa lè kà kò yé òní yé yín so that you will still be in that religion. The moment you read Quran and you understand the Quran, you will leave Islam. I beg with you. So Muslims, come to Jesus before it's too late. God bless you. Amen.